ti kú àlè rí mọ́ so kò sẹ́ni tí ó ṣe tí ò ní dùn kódà àwọn kan ní bóyá káwọn dáná sunlé wọn but àwọn kan tún ní káwọn má ṣèdájọ́. Agbègbè ìsàlẹ̀ kókò nílùú Ìlọrin òun náà ni Atótó Arére Online TV wà báyìí níbi tí ìṣẹ̀lẹ̀ àgbọ́kọ̀hà kan tó ti ṣẹlẹ̀ níbi tí wọ́n ti sọ pé ọ̀dọ́mọdékùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Abdulgafar tí wọ́n ti ní ó gún ọ̀rẹ́ rẹ̀ tórúkọ rẹ̀ ń jẹ́ Usman Túndé ó gún lọ́bẹ pa nítorí obìnrin. Ní báyìí Atótó Arére ti kalẹ̀ sí agbègbè ìsàlẹ̀ kókò ní ilé ọ̀hún ilé tí wọ́n ń gbé òun náà ni ẹ̀ ń wò yìí Babátúndé tí ó gún lọ́bẹ pa yìí òkè ilé yìí ibẹ̀ ni ó ń gbé. Nígbà tí Atótó Arére ṣe àbẹ̀wò sí agbègbè ìsàlẹ̀ kókò nílùú Ìlọrin ṣe la rí pé ilé ọ̀hún ti dá páropáro gbogbo àwọn tó wà ń bẹ̀ àbá ẹnikẹ́ni nílé. Wọ́n ní Abdulgafar tó ṣe bẹ́ẹ̀ tó gún ọ̀rẹ́ rẹ̀ lọ́bẹ pa yìí wọ́n ló ti sá lọ. Wọ́n ní kódà gẹ́gẹ́ bí òwúyẹ́ kan tó sọ fún wa wọ́n ló ti sá kúrò ní Ìlọrin pátápátá. Ẹ káàárọ̀, orúkọ mi ni Ìyáàfin Belikis láti ọjà àgbọ̀rọ̀ Sórótù. A gbọ́ pé ìṣẹ̀lẹ̀ àgbọ̀ bomi lójú kan ṣẹlẹ̀ ládùúgbò yín. Wọ́n ní arákùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Abdulgafar wọ́n ló gún ọ̀rẹ́ rẹ̀ pa nítorí obìnrin. Kí lẹ lè sọ nípa rẹ̀? Bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ń gbomi lójú gbogbo wa ní alẹ́ ìjẹta. Ilé làwa jókòó sí tán gbédé láti inú mọ́rúwá gidigidi tari pọ́n ti báńdéèjì ọrùn ẹ̀ tán ní ọ̀rẹ́ rẹ̀ Abdulgafar ló gún lọ́bẹ lọ́jà àgbọ̀rọ̀ pé wọ́n ń ṣe èdè àìyedè lórí obìnrin síra wọn tó sì di pé ó ṣèèṣì gún ní ọ̀bẹ ní ọrùn. Wọ́n rọ́ọ̀ṣẹ̀ lọ sọ́sibítù àmọ́ ọlọ́jọ́ ti gba ọmọ tí ń jẹ́ Túndé lọ́wọ́ wa gbogbo wa la sunkún títí wọ́n sì sin ní àná. A gbọ́ pé wọ́n ní ilé Sórótù náà ni Túndé yìí ń gbé dọ̀dọ̀ rẹ̀ sí sí lóòótọ́ ni. Túndé wá yálé gbé ní Sórótù ní ó rẹ́ǹtì ilé ni àmọ́ ìtẹ́ná gbòkú rẹ̀ lọ wọn sí Sórótù. Abdulgafar làwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ kọ́lé sí Sórótù tá a jọ jẹ́ alábàágbé papọ̀. Ǹjẹ́ ọmọ Túndé ìyá pé kí lè sọ ń pa rẹ̀? Túndé yẹn jẹ́ ọmọ tó wà jófìà sí everybody ọmọ dáadáa ni kò sí àgbàlagbà tí ó bá ní Túndé ń tọ́ ṣe fún mi yìí ó kù díẹ̀ káàtó yóò tọrọ àforíjì ni kìí ṣe ọmọ tí ń sọ̀yájú sí ọmọ àwùká kìí ṣe wúdígáǹsì rárá ó ń ṣiṣẹ́ rẹ̀ tó ń lọ tó ń bọ̀ tí gbogbo adẹ́mọ̀ ni. Abdulgafar kọ́ ìjẹ́ ọmọ òun náà. Abdulgafar jẹ́ ọmọ tí a mọ̀ ládùúgbò náà dáadáa bàbá rẹ̀ ó kọ́lé sádùúgbò àwa náà nílé ládùúgbò àjọ wà papọ̀ ní tẹ́ ẹ bá rójú rẹ̀ gan ó jẹ́ǹtù àmọ́ èṣù ṣiṣẹ́ láàrin yẹn. Kí ni ọ̀nà lẹ́gbàá táwọn pé ìjọba lè fi dá sí ọ̀rọ̀ yìí? tó kíjọba ràn wá lọ́wọ́ láti pẹ̀tù sílẹ̀ àwọn Túndé lọ́kàn ìrànlọ́wọ́ tán bá lè ṣe fún wa tí ọkàn wọn ò fi tù àwọn Abdulgafar náà èṣù ni torí kódà kọ́kọ́rọ́ Túndé ń bẹ ní ọwọ́ Abdulgafar wọ́n jọ ń sùn wọ́n jọ jí wọ́n jọ ń jẹun bí ọmọ ni bí Abdulgafar ò bá lówó lọ́wọ́ Túndé ò fún un bí Túndé ò bá ní Abdulgafar ó ṣe fún wọ́n jọ ń sùn ní wọ́n jọ sùn ní alẹ́ ìjẹrin mọ́júmọ́ jẹta ni èṣù ló ṣiṣẹ́ kíjọba bá wa wo ọ̀rọ̀ náà ṣe bó bá ṣe yẹ. Àwọn kan sọ pé àwọn mọ̀lẹ́bí Túndé làwọn ń fẹ́ ìdájọ́ orí lọ́dọ̀ ìjọba. Àwọn mọ̀lẹ́bí Túndé wọ́n bínú nítorí pé ẹni tó ti kú àlè rí mọ́ so kò sẹ́ni tí ó ṣe tí ò ní dùn kódà àwọn kan ní bóyá káwọn dáná sunlé wọn but àwọn kan tún ní káwọn má ṣèdájọ́ wàrà wọn káwọn jẹ́ kíjọba ṣègbésẹ̀ kò sẹ́ni tí ó ṣe tí ò ní dùn but ẹ ṣàbá wa rọ̀ wọ́n lọ́kàn Ọlọ́run kó pẹ̀tù sí wọn nínú ọjọ́ Túndé pé ni torí tọ́jọ́ rẹ̀ ò bá pé wọn ṣẹ̀ṣẹ̀ jọ wà. Orúkọ mi ni Ìyáàfin Belikis láti Sórótù ọjà àgbọ̀rọ̀. Mohammed Abdulrahman Aji láti Sórótù Community Secretary Sórótù Community. A gbọ́ pé ìṣẹ̀lẹ̀ tó gbomi lójú ẹnìkan ṣẹlẹ̀ ládùúgbò yìí wọ́n ní Abdulgafar ó ṣe bẹ́ẹ̀ ó gún ọ̀rẹ́ rẹ̀ Babátúndé lọ́bẹ pa nítorí obìnrin. Ẹ gbọ́ kí lè sọ nípa ìṣẹ̀lẹ̀ náà. Bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ náà rí ó dẹ̀ jẹ́ nǹkan tó bà Sórótù Community nínú jẹ́ púpọ̀ torí irú ìṣẹ̀lẹ̀ yẹn kò ṣẹlẹ̀ rí ní àdúgbò wa yìí. Then issue tó ṣẹlẹ̀ ni pé èṣù ló yá Abdulgafar ló yá lò torí ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n. In fact Abdulgafar ní kọ́kọ́rọ́ spẹ́ẹ̀kì ilé Túndé ní ọwọ́. Then ó dẹ̀ ṣẹlẹ̀ wípé ìjìyàn wá láàrin pé wọ́n jà sí obìnrin ó ṣe ń gun ọ̀ ní gun ọ bí Gafar ṣe gún
Túndé nìyẹn. kí wàá ní ìgbésẹ̀ ohun community wa gbé nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Nígbà tá a gbọ́ ìròyìn burúkú náà ní alẹ́ ìjẹta, wọ́n wá ké pè mí ní inú ilé, wọ́n dẹ̀ pè mí, a dẹ̀ pé a fi tó àwọn amòfin létí, èyí ń jẹ́ civil defence àti àwọn ọlọ́pàá. So wọ́n dẹ̀ yá wa nímọ̀ràn pé ká tètè lọ rìpọ́ọ̀tù ní C division. Èyí wọn a dẹ̀ pè wọ́n dẹ̀ jẹ́ wa ní pé wọ́n wá ní alẹ́ ìjẹta àwọn ọlọ́pàá. Dẹ̀ bàtán dẹ̀ wá, wọ́n láwọn fẹ́ gbé òkú lọ, wọ́n dẹ̀ padà gbé lọ mọ́. Táwọn èèyàn pẹ̀tù sí wọn lọ́kàn pé kí wọ́n má gbé lọ, ní pé community yanjú ẹ̀. Then wọ́n dẹ̀ àwọn family olóògbé dẹ̀ wá ní àárọ̀ ọjọ́ kejì, wọ́n fi wá kírun sí òkú rẹ̀ lára, tán wá gbé òkú rẹ̀ lọ sí itẹ́. A gbọ́ pé wọ́n ní ilé Sòròtù nílé Túndé tí wọ́n pa tóòtọ́ ni. Rárá o, Túndé wáyálé gbé ní Sòròtù community ní ilé Alhaji Ọláyínká gangan ní ilé tí ń gbé. Sòròtù community ní Túndé wáyálé gbé wá rẹ́ǹtì ilé ni. kí wàá ní níbo wọ́n ní agboolé àwọn Túndé. Sáìdì Balógun Fúlàní ní family house wọn. kí wàá ní àrọwà tẹ́fẹ́ pa sí aráàlú àti pé gan-an láàrin àwọn mọ̀lẹ́bí Gafar àti mọ̀lẹ́bí Túndé ipa wo ni community ti kó láti rí pé kò sí gbódò ń ró sọ pé kò sí wọn mọ fa wàhálà láàrin ara wọn. Ní alẹ́ ìjẹta àti ní àárọ̀ àná, ní tó ṣẹlẹ̀ dùn mọ̀lẹ́bí àwọn Túndé púpọ̀, tẹ́ pé wọ́n sọ fún wọ́n bẹ̀ ìjọba pé àwọn ò ní agbára kankan, pé kíjọba kí wọ́n dákun kán ran àwọn lọ́wọ́, àwọn ò ní èèyàn, kán má jẹ́ kí ikú ọmọ àwọn gbé. Àmọ́ ní tèmi rí bẹ́ẹ̀ ni wípé ká gbàgbé àsìkò Túndé olóògbé ó ti tó ni, torí ọ̀rẹ́ ni àwọn méjèèjì, ní tèmi rí nìyẹn. Then àwọn fámìlì tó jẹ́ Gàfárù yẹn àti ìjẹta yẹn náà ti kúrò ní ilé, tẹ́nibọ̀dì mọ whereabout tiwọn. So ní tèmi rí bẹ́ẹ̀ nìyẹn. ó kọ ilẹ̀ kẹsì. Mohammed Abdulrahman Haji. ẹ gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn. Ìmọ̀ràn tèmi ní fún àwọn ọ̀rẹ́ ni àwọn ọ̀dọ́ ni wípé kí a mọ ẹni tá bá rìn, then ká dẹ̀ mọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, káyé sáré mọ bínú, ká dẹ̀ mọ ṣe sùúrù fúnra wa, ká dẹ̀ mọ kí obìnrin àbí owó, àwọn kan tí ó lè fa èṣù, ká yàgò yá. Ìmọ̀ràn tèmi ni fún àwọn ọ̀dọ́. Ibi ni wọ́n gun lọ́bẹ̀ pa sí ni àbí wọ́n gbé wá ń gbọ́? Wọ́n gbé òkú wá láti ìgboro ní títí ọjà gbọrọ ni, nítẹ̀pa. Ṣé ilé girlfriend rẹ ti rí? Rárá, níta títì ni.